Èló ni Làbákẹ Olododo. Ẹ̀ ń sá èló. So ó kọjá iye báyìí ẹ fún mi ní gbèǹdéke. Ó kọjá iye báyìí ẹ fún mi ní gbèǹdéke. Ó pọ̀ owó tó pọ̀. Ó kọjá 200. Ó pọ̀. Ó kọjá 300. Ó pọ̀. Ó kọjá 400. Ó pọ̀. Gan. Ó pọ̀ gan. À ń sọ̀rọ̀ bóyá bí 500. Ó pọ̀ gan. Ìgbẹ́lẹ́gbà tí mo wá kí n kọjú obìnrin Iyabo Ojo, you know, she wasn't going to give up. She wasn't going to stop. Well, we're going to do it. I'm machine on. So tí n bá ń sùn, mo ń sùn bí Adigun. You know, tí n bá dìde, you know, àwọn ọmọ mi máa wò mí gbàgbé kí ló ṣẹlẹ̀. So it's just, you know, láti imbibe character yẹn. So by the time tí ma fi bẹ̀rẹ̀ iṣẹ́, ó ti ń jà ní ọpọlọ mi. Tó bá ti ṣe make up fún báyìí, mo ti dàdí mi. Producer Iyabo Ojo ló ní Alaba Ultimate ló máa ṣe Adigun. You know, mo láti gbé ẹmọ yíyan jẹ́jẹ́ ni mí lójú ayé yíyan jẹ́jẹ́ ni mí. Àwọn gbogbo ẹ̀yin tẹ́ ń wo Làbákẹ Olododo ẹ rí pé Adigun tẹ́ ẹ rí yẹn èèyàn tó ń jẹ ayé bí ẹni jẹ ṣu ni. Even ọ̀gá tó gbé fún lágbára ó tún ń wojú ẹ̀. Ìyẹn làwọn yẹn ṣe rò pé bóyá ó máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ Làbákẹ níṣu. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Ètò Oyinmomo náà ló bọ́ sójú amóhùnmáwòrán yín, gbogbo ẹ̀yin tí wà lórí ẹ̀rọ ayélujára, ẹ̀yin tí YouTube. Ẹ ṣeun tí ẹ máa ń bá wa wò, tí ẹ máa ń comment, tí ẹ máa ń like. Kódà gan ìgbà míì gan ẹ máa ṣe gbọ́n mi sí mi omi ò tó nínú comment section. A dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin èèyàn wa náà nílé lórí Africa Magic Yorùbá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, mo ní ata àtúntò iyọ̀ àtúndùn. Gbajúgbajà eléré àgbéléwò wọ́n tún kọrin. Èmi wá wò pé kí ló dé? You are singing. Láì ṣe pé Kàbásà ló ń produce yín, you are acting again. Talent ti pọ̀ jù. Bọ́dá mi dáadáa Alaba Ultimate lágbà lálejò lórí ètò lẹ́ni tí gbogbo wa mọ̀ sí Adigun nínú eré sinimá Làbákẹ Olododo tó jáde láìpẹ́ yìí. Ṣé wà dáadáa sá? Dáadáa la wà, ẹ kú ilé. Ẹ̀lẹ́. Ojú yóò ṣe jojú ẹni tó ń gbé country rárá. You are going there, you are coming here. What's going on? Ibi náà là ń gbé. Ibi lẹ́ ń gbé. Ẹ kọ́kọ́ bá mi káwọn olólùfẹ́ yín. Mo kí gbogbo ara lé o. Ẹ ṣe púpọ̀ tẹ́ gbà wá lálejò. Ọmọ yín, àbúrò yín Alaba Ultimate náà ló ń kí yín. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Agbára Ọlọ́run. Alaba Ultimate. Àwa kan mọ̀ yín gẹ́gẹ́ bí olórin. Àwa kan mọ̀ yín gẹ́gẹ́ bí eléré àgbéléwò. Báwo ni ìfọwọ́sowọ́pọ̀ yẹn ṣe jẹ́? Ṣé orin lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni àbí àgbéléwò eré ìdárayá tẹ́ tún wá padà sídìí orin? Láti ìgbà tá a ti wà ní iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ń ṣe ọ̀rọ̀ wọ́n ń ṣe eré orí ìtàgé, à ń ṣe stage nínú ilé ìjọsìn, à ń ṣe stage. Nínú ilé ìjọsìn náà ni mo ti bẹ̀rẹ̀ sí ń kọrin. Because màmá tó bí mi lọ́mọ olùdásílẹ̀ ni wọ́n ní ilé ìjọsìn. Wọ́n ní ìjọ. So ibẹ̀ ni mo ti máa ń kọrin. So tí wọ́n fẹ́ ṣe eré ìdárayá àbí wọ́n fẹ́ ṣe anything, ibẹ̀ náà ni gbogbo talent yẹn ti bẹ̀rẹ̀ sí ń develop díẹ̀díẹ̀ tí tá fi dàgbà, tá fi wá sọ di professional something tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń fún wa lówó. Màá ní okay, ẹ ṣé o, àwa perform fún wọn gẹ́gẹ́ bí olórin, ẹ ṣé o, a lọ ṣe stage. So bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn díẹ̀díẹ̀. So èwo lẹ wá kọ́kọ́ gbajúmọ̀? Èyí tí mo kọ́kọ́ gbajúmọ̀ ni iṣẹ́ orin. Orin kíkọ. Orin kíkọ ni mo gbajúmọ̀, òun ni gbogbo èèyàn fi mọ̀ mí díẹ̀díẹ̀. Ní Alaba Ultimate. Ibi orin náà ni ìnagijẹ yẹn ti jáde. Ó ti jáde Alaba Ultimate torí band tí mo dá sílẹ̀. Ó ń jẹ́ Ultimate Band. So tọ́yọ̀ ẹ wá fẹ́ pé mo á ní Alaba Ultimate bó ṣe wáyé ni. Ẹ wá jẹ́ ká wo ìrìn àjò acting tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní ru irin lórí amóhùnmáwòrán. Ibo lẹ gbà wọlé torí mo mọ̀ pé ẹ̀yin àti Iyabo Ojo ẹ ní ìbáṣepọ̀ tó múnádóko. Bẹ́ẹ̀ni.
báwo lẹ ṣe ṣe ọ̀dọ̀ Iyabo lẹ ti gbà wọlé tó ra ti rí yín láwọn èmi ti rí yín láwọn eré àgbéléwò kankan pẹ̀lú àwọn akẹgbẹ́ yín kan tó kù. Bẹ́ẹ̀ni kò kí ń ṣe ọ̀dọ̀ Iyabo Ojo mo lè sọ pé láti ìgbà tán ṣe àjẹ́níyà mi. Àjẹ́níyà mi. Tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni mo wà lọ́dọ̀ ọ̀gá mi kan tó ń jẹ́ Ògúntádé. Ibẹ̀ gangan ni mo gbà wọ inú iṣẹ́ pé à ń ṣe eré àgbéléwò. Sún síwájú díẹ̀ àwọn òbí wa wọ́n fẹ́ ká ṣe mo ti lọ sí yàzá so díẹ̀ báyẹn mo gbà tó wáyà mo wá mo rìn àjò lọ sókè òkun gbà tí mo padà dé wọ́n pe èèyàn mi kan ní Yẹmí Àmọ́dù. Yẹmí Àmọ́dù ó jẹ́ ẹni tó súnmọ́ mi dáadáa so mo ṣe lọ́dọ̀ òun náà mo bá òun náà ṣe àwọn iṣẹ́ díẹ̀díẹ̀ wọ́n pe èèyàn kan ní Wálé Razak òun náà máa ń bá ṣiṣẹ́ dáadáa báwọn directors díẹ̀díẹ̀ ṣe àwọn producers ṣe ń pè mí ní àmọ́ mi ò tí ì sọ pé mo fẹ́ produce iṣẹ́ tèmi rí. Mo máa ń àwọn èèyàn máa pè mí kí n wá ṣe níbi lẹ́kọ̀ọ́ ní even Ibrahim Chata mo bá ṣàwọn iṣẹ́ dáadáa náà nígbà yẹn kó tó dín pé ọ̀rọ̀ ẹ̀mí pẹ̀lú Iyabo Ojo a fẹ́ wo nǹkan tá a fẹ́ ṣe nǹkan ńlá kan tá a lè gbé tó máa jẹ́ sinimá. tó bọ́rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ibi tí Làbákẹ Olódodo ti jáde nìyẹn. Kí wá ló wú yín lórí láti kówó sílẹ̀ gẹ́gẹ́ bí ìkan lára àwọn olóòtú àgbà executive producer torí a mọ̀ pé ẹni tó bá ti jẹ́ executive producer báyìí gbogbo sì gbọ́dọ̀ jáde bí èèlò lẹ fi ya iṣẹ́ yẹn mo mọ̀ pé lè má fẹ́ sojú abẹ ní kò fún àmọ́ bí èèlò ó súnmọ́ iye báyìí ó jìnnà sí iye báyìí ẹ fún wa ní bí èèlò àti pé kí ló interest yín nínú story Làbákẹ Olódodo tẹ́ fi kówó lẹ̀. bí ọdún bíi méjì sẹ́yìn ọdún méjì àbọ̀ sẹ́yìn mo ń ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́ Iyabo wá pè mí pé níbo ni mo wà o torí ó dá nípa a ti sọ̀rọ̀ nípa story kan tá a fẹ́ wá níbo ni mo wà mo á sọ fún wa ní òkè ká pàdé ní báyìí sọ mo á lọ síbẹ̀ a tètè sọ nǹkan tá a fẹ́ sọ tán làwọn ń bọ̀ kó tẹ́ sọ̀rọ̀ Làbákẹ Olódodo rárá báyìí désàlẹ̀ tó fẹ́ wọnú mọ́tò mo ní sùúrù story ó sọ pé story epic kan wà tó jẹ́ traditional story ó ní ó ti ń nọ́ọ̀sì story yẹn for 8 years. 8 years òun ò tí ì sọ fún yàn ọkàn rí. ọdún mẹ́jọ gbáko. wow. ló bá sọ fún mi gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ mi kí ẹ mọ̀ story yìí tó ṣe sọ story yẹn story tó lágbára ni mo pé kò ní dá kí gbogbo ayé má rí mo á ní jẹ́ ká ṣe ilé gangan lẹ́yìn ọjọ́ yẹn a tún fẹ́ lò tó ọdún kan lórí ẹ̀ pé nurse ẹ̀ ń pòkè báwo la fẹ́ move forward kí la fẹ́ ọ̀nà wo la fẹ́ gbégbà ibo láti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti máa bẹ̀rẹ̀ ta ló máa ṣe olóòtú ẹ̀ àbí director kan náà pé ta ló máa ṣe olùdarí ẹ̀ ta ló máa ṣe gbà so bí after 1 year to meet again and we decided on olùdarí Bíọ́dún Stevens. So that unlocked so many things. So wọ́n dẹ̀ jókòó a ṣe meeting and before we know it we are here. ó ti dọ̀bẹ̀ bí èlò lè fi yá torí àwọn èèyàn á sọ pé sinimá tó bá ní 200 million tó bá ní 250 million so àwọn èèyàn wá wò pé DJ YK pé àmúlẹ̀ ni ọjọ́ ká béèrè lọ́wọ́. wọn ò múlẹ̀ o wọn ò púrọ̀ ṣe rí Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní bí ọwọ́ ẹ̀kú ṣe mọ̀ ló ṣe fi ń bọ ojú àárín àwọn tó ń ṣe sinimá tó ń lo 10 million tó fi ń ṣe bá ṣe lágbára sí ni àwọn tó ń ṣe sinimá tó ń gbé sórí YouTube náà sinimá náà ni. eré àgbéléwò làwọn yẹn. kò ń ṣe sinimá nìyẹn. sinimá la lọ ń wò la lọ ń já tíkẹ́ẹ̀tì ra. sinimá ni oní tíkẹ́ẹ̀tì so wọ́n bọ́wọ́ yín bá ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ mọ̀ tí story yín bá ṣe tó nígbà míì story ń determine àwọn cast ẹ fẹ́ ló máa determine so ní pé wọ́n lo 500 million yẹn wọn ò purọ́. èlò ni Làbákẹ Olódodo ẹ̀ ń sá èlò. so ó kọjá iye báyìí ẹ fún mi ní gbèǹdéke. ó kọjá iye báyìí ẹ fún mi ní gbèǹdéke. ó pọ̀ owó tó pọ̀ ni. ó kọjá 200. ó pọ̀.
ó kọjá 300 ó pọ̀ ó kọjá 400 ó pọ̀ gan ó pọ̀ gan à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí 500 ó pọ̀ gan. ó kọjá ènìyàn o wow ó dà ẹ wá jẹ́ ká wo story Làbákẹ Olódodo ṣé a rí àwọn ìpèníjà tẹ́ rí lẹ́nu iṣẹ́ àwọn ìdojúkọ tẹ́yìn gan wò pé ṣé iṣẹ́ ìyá wa pín ni ṣàmádà dúró ni torí mo mọ̀ pé ìpèníjà máa wà kí làwọn ìpèníjà tẹ́ rí. ìpèníjà pọ̀ gan nígbà tá à ń ṣe iṣẹ́ Làbákẹ Olódodo ṣùgbọ́n Ọlọ́run tó máa ní kó ṣe ṣe náà ló jẹ́ kó ṣe ṣe so because oríṣiríṣi nǹkan téèyàn ò expect ló kàn máa wáyé oríṣiríṣi ìnáwó téèyàn ò rò pé ìgbẹ́lẹ́gbà tí mo akínkanjú obìnrin Iyabo Ojo she wasn't going to give up she wasn't going to stop we're going to do it àmàṣe náà ni so àrùn mọ bẹ́ẹ̀ yẹn. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín lẹ́nu ẹ̀ka orin kíkọ eléyìí ń sìn orin lẹ fi máa dáhùn bo ìbéèrè mi báyìí ń sìn ìbéèrè bíi méjì tí mo máa bí yín sìn orin lẹ máa fi dáhùn ẹ wá jẹ́ ká wò lẹ́nu iṣẹ́ yìí ṣé ẹ lè sọ wípé iṣẹ́ tí ẹ mọ̀ láti bí 20 ọdún tẹ̀tí ń bá wa ṣe díẹ̀díẹ̀ sí ìsìn kí làwọn nǹkan yàtọ̀ tẹ̀yìn tí rí nù ẹ̀ kí làwọn nǹkan tó ti gbèrú tó ti wà nù iṣẹ́ eré àgbéléwò ìdárayá. so many things ti gbèrú. ṣórin nìyẹn mo ní kẹ́ forin dá mi lò. ṣe so many things ti gbèrú ẹ ká ṣe bẹ́ẹ̀ tẹ bá wò nígbà kan tá bá ń ṣe pé wọ́n a fẹ́ lọ location ṣe mọ̀ pé nígbà nǹkan kò sí fóònù tó fi ń pè yàn bí wọ́n fẹ́ pé lágbájá fẹ́ pé tàbẹ̀dùn pé ká pàdé location by àbí this is the script ṣó máa lè ṣe ṣó ní ṣe wọ́n máa gbéyàn dìde ó tó bá yẹ pé Ògbómọ̀ṣọ́ lẹ́wà wọ́n gbé ìdílátẹ̀kọ̀ wọn á ní kí wọ́n lọ wò wọ́n lÓgbómọ̀ṣọ́ tó bá ọlẹ́ nìkan lọ sí National Theatre bí abẹ́ náà ti máa rí yín so ìsìn ṣe mọ̀ pé aago ti wà ti ń pera wọn tẹ bá wo kíní sound àwọn technique gbogbo nǹkan ti change and tẹ bá wo nísìn láyé ìgbà kan tí ò bá sọ́kọlà tó bá jẹ́ pé róòlù ọ̀kọlà ló fẹ́ ṣe wọn tó bá rọ́kọlà wọn ò lè ṣe bọ́ bẹ́ẹ̀ ṣe wà yín nísìn tó bá inú Aníkúlápó tí mo ṣe ìgbà tọkọlà fún mi gbogbo ẹbí mi rò pé wọ́n kọlà fún mi látọ̀run wá ni bó ṣe rí ni ó dàbẹ́ ni pé àmútọ̀run wá ni so gbogbo nǹkan orú nǹkan báyẹn ti change when it comes to SFX when it comes to technicals gbogbo everything ẹ wo àwọn cameras tá à ń lò nísìn ẹ wo improvement tó ti bá àwọn PM oríṣiríṣi gbogbo ẹ̀ all around ni mo believe pé improvement ti wà mo dẹ̀ mọ̀ pé ó ṣì ń tẹ̀síwájú sí. a ṣì máa tẹ̀síwájú sí. èwo ló lówó lórí jù acting àbí orin kíkọ fún ẹ̀yin. mi lè dáhùn pé bóyá eléyìí ló lówó lórí jù àmọ́ ṣe mọ̀ pé torí mo ti ń ṣe ìkan tí ó jẹ́ pé gbogbo èèyàn fi mọ̀ mí tí mò ń ṣe tí gbogbo èèyàn tí ó jẹ́ pé orin ìṣáà ni mo fi ń fò lọ síbi fò lọ sàn mo lè sọ pé mo ti pa owó dáadáa nídìí orin mo ṣẹ̀ṣẹ̀ this is my first production bóyá mo. gẹ́gẹ́ bí executive producer pé gbówó lẹ̀. so ẹ mọ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ mo lè sọ pé mo ṣe bẹ̀rẹ̀ ni even though mo ti ń show nínú àgbéléwò láti bí ọdún bíi 10 sẹ́yìn àmọ́ n pé bóyá mo fẹ́ kówó lẹ̀ láti ṣiṣẹ́ ok àwọn èèyàn ò believe pé máa ń kọrin wọn believe bóyá ẹ máa kọrin fún ẹ máa ní láti kọrin fún. ọmọ èmi Alaba ultimate ọ̀rọ̀ mi dá géré ẹlẹ́sẹ̀ kan o tó jẹ́ pé kàkà kì í ṣubú ara mo fi ń ṣe èmi Alaba alóyin lòún gbérédé ìyá mò ń kọrin gan-an. ẹ ń kọ anything. mo ń kọ yàtì o. àwọn olówó lórí ti gbé yín dé ẹjẹ kìí tẹ béèrè. tẹ́ ẹ lérò. ìlú tó ti gbé mi dé. tẹ́ ẹ lérò pé. mo ti lọ kọrin nílùú kan tó ń pè ní ìlú yẹn tutù gan-an lè mọ̀ pé Nàìjíríà kan wà ń bẹ̀. ní Amẹ́ríkà ló wà so lè mọ̀ pé Nàìjíríà ń gbé bẹ́ẹ̀ rárá wọ́n pè mí kí wọ́n lọ kọrin mo débẹ̀ báyìí pé Nàìjíríà ń gbé bíi tó wọ́n káàkiri yípo ọdún lọ́ fi ń wọ jákẹ́ẹ̀tì. ní gbogbo ọdún kí lórúkọ ìlú yẹn. mo tún àti rántí ìlú náà ó sápá mi lórí. bá rántí màá sọ fún yín. bóyá àwọn tó bá dẹ̀ mọ̀ lórí comment section náà kẹ́ sọ fún wa. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín
gẹ́gẹ́ bí producer kí ni character Adigun yẹn gangan ṣe interest yín torí nígbà tí àwo iṣẹ́ yẹn a lérò pé ẹ̀yin ló yẹ kẹ́ fi ọ̀bẹ ẹ̀yin jẹ Làbákẹ́ níṣu àmọ́ kò rí bẹ́ẹ̀ a tún wá rí pé excessive use of power ó ní gbéraga Adigun yẹn ní gbéraga ó kàn ṣagbára ó ń tẹ̀lé buabua kí ni character yẹn ṣe kí lẹ ṣe ní interest sí kí ló ṣe wọ̀nyí. ṣé pé láti ṣe tẹ fi kọ́ lọ́wọ́ pé gẹ́gẹ́ bí executive producer kò mí láti ṣe o ìyẹn kọ́ ló wù yín. kò mí o wọ́n producer Iyabo Ojo ló ní Alaba ultimate ló máa ṣe Adigun mo láti gbé ẹmọ yíyan jẹ́jẹ́ ni mí lójú ayé èèyàn jẹ́jẹ́ ni mí àwọn ọgbẹ́ yín tẹ́ ń wo Làbákẹ lóde ẹ rí i pé Adigun tẹ́ ẹ rí yẹn èèyàn tó ń jẹ ayé bí ẹni jẹṣu ni ológun tó kàn fẹ́ lá ó kàn ṣe bóyá òun even ọ̀gá tó gbé fún lágbára ó tún ń wojú ẹ̀ ìyẹn làwọn yẹn ṣe rò pé bóyá ó máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ Làbákẹ níṣu so tẹ́ ẹ bá ti wò ẹ lọ wò ní sinimá ó ti jáde láti 28th of March 2025 ẹ bá lọ wò ẹ rí ẹ̀yin náà rí ẹ kẹ́kọ̀ọ́ tó dá ń bẹ̀ kó. Characterization báwo lẹ ṣe gbáradì fún torí mo mọ̀ wípé kò ń ṣe nǹkan tẹ́ ṣe rí so báwo lẹ ṣe múra báwo ká láwọn nǹkan tẹ́ ṣe ẹ lọ gbá research ẹ ṣe àwọn nǹkan kan ẹ study kí láwọn nǹkan tẹ́ ṣe pàtó láti gbé character yẹn jáde. àwọn nǹkan tí mo ṣe nígbà tí mo mọ̀ pé Adigun yẹn lè máa ṣe. olùdarí sinimá yẹn Bíọ́dún Stevens wọ́n sọ nǹkan táwọn fẹ́ kí Adigun bí wọ́n fẹ́ k'Adigun rí nǹkan tó fẹ́ k'Adigun máa ṣe wọ́n sọ fún mi lọ́jọ́ nígbà táwọn kọ́ ríra yẹn wọ́n ṣàlàyé so èmi mú láti wá padà lọ even nígbà tí script jáde ṣe láti bẹ̀rẹ̀ sí so tí n bá ń sùn mò ń sùn bí Adigun tí n bá dìde àwọn ọmọ mi máa wò mí gbàgbé kí ló ṣẹlẹ̀ so it's just láti imbibe character yẹn so by the time tó máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti ń jà ní ọpọlọ mi tó máa ti ṣe make up fún báyìí mo ti d'Adigun. ṣé ẹ máa lo t'Adigun náà fún ìyàwó yín gbé. ìyẹn ìṣòro tí mo bá fẹ́ sùn ta gbàdìgún wọn. gbàdìgún wọlé. máa ṣe normal. So even after àgbà ta parí iṣẹ́ yẹn oṣù bíi méjì. ẹ ṣe wúwa Adigun. mo ṣe lẹ́ǹkọ̀ọ̀kan ó ṣe wá sí mi lórí because ẹ mọ̀ láti lè ìkan lára àwọn nǹkan tó le fún mi jù láti ṣe nígbà tí mo ti wà lórí set yẹn ni pé ó ní scene kan tí Ọdúnládé tó wá bá mi jà nílé ṣẹ́dẹ̀ mọ̀ alágbára Adigun alágbára gidi gan ni kò sẹ́ni tó lè gbéná wojú ẹ̀ èèyàn kan bíi chicken wá sílé ẹ̀ ó wá bàjá ẹjọ́ ṣé mo máa ṣe bí alágbára ni láti bàjá àbí màá kàn pé chicken yẹn lọ́kù dànù so ẹ mọ̀ agbára ti wà so bó ṣe dé báyìí ìgbéraga ń pẹ́ èmi Adigun kíníkan director ọba mi kẹ́ ẹ má lọ bẹ́ẹ̀ yẹn ẹ switch padà sí soft mo láti switch so the switch yẹn gangan ló fún mi ní kọ́ mo ti ń gbé ìbínú Adigun bọ̀ so wọ́n á ní mo láti padà sí normal ẹ láti rẹra yín lé because chicken ni mi ì lè waste agbára mi lórí ẹni tí ò ní nǹkan kan so ara àwọn ibi tó le fún mi jù nìyẹn láti switch from Adigun tó ti wà lókè character mi láti wá sí wálẹ̀ tó jẹ́ pé so kí n tún wá switch padà ibi tó le jù nìyẹn ṣùgbọ́n because mo ní àwọn tó yírọ̀gbà yìí mi ká dáadáa bíi Iyabo Ojo àti Bíọ́dún Stevens wọ́n kò sí mi lórí pé báyìí wọ́n bá yín rìn. má wọrí ọmọ bébì ni o chicken ni o kàn fọwọ́ gba báyìí ó ti kú dànù má waste agbára lérè so ìyẹn wọ́n psyche mi and it actually worked torí ẹni mo sọ pé tí ọba ní olùdarí gidi kò sí bó ṣe lè mọ act tó bá ní olùdarí gidi you will fail you will because wọ́n máa rò pé o ti get ẹ̀tọ́ náà. olùdarí yẹn gbọ́dọ̀ tún dẹ̀ múnádóko láti mọ. mo sọ pé gidi. láti jẹ́ gidi ẹ lè darí èmi lè darí anybody lè darí ṣùgbọ́n ẹ láti kò ń ṣe court action nìkan náà fi ń ṣe olùdarí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló notice
ó dẹ̀ bá mi sọ̀rọ̀ ìgbà tó wá bá mi sọ̀rọ̀ kò bá mi sọ̀rọ̀ pé no kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ no the way amanda tó fi bá mi sọ̀rọ̀ ó jẹ́ kí kíní ẹ̀ tè sink sọpọlọ mi láti lè torí time náà ṣe mọ̀ so tẹ́ bá wo lẹ́ máa tó mú ẹ̀yìn tèmi ẹ lọ smoke ní ìlú Làbákẹ Olododo là ń sọ̀rọ̀ lọ́wọ́. jẹ́ kí n kọ́kọ́ bí yín ọmọ olúbo ni yín pàtó. ìlú méjì ni mo ti wá. ẹ ṣe àgùn. bàbá mi ọmọ Ìbàdàn màmá mi ọmọ Iléṣà ẹ mọ̀ pé ìlú bàbá lẹ́yìn everybody máa ń sọ pé òun ti wá. bẹ́ẹ̀ ni. because màmá mi ni mo súnmọ́ jù ṣùgbọ́n mo gbé bá dáadáa so tó rẹ̀ mi máa ń sọ pé ọmọ Ìbàdàn ṣì ni mí ṣùgbọ́n ọmọ Iléṣà ọmọ Ìbàdàn ni mí. gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn tí bá bí yín pé ọmọ Ìbàdàn kí ni so. so ọ̀nì. kí lẹ jẹ lánàá. ẹran síkìn. kí lẹ jókòó. kò sí ní sí àná. eré sinimá wo lẹ wò lánàá. Làbákẹ Olododo ni èmi Adigun ni mò ń kí yín èmi mọ̀ ni ìwọ̀n ilẹ̀ lórílẹ̀ òkè ni mi ti dàrú mọ́lẹ̀. Ọlọ́run máa fi hàn lápá attention láìpẹ́ ọjọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan Adigun yẹn tún gbé yín wọ̀ ní ẹgbẹ́ ẹ mọ bẹ̀rù. mo bẹ̀rù o. olóòtú ẹ mọ bẹ̀rù. kí mo bẹ̀rù. ẹrù gbọ́dọ̀ bójú. gbọ́dọ̀ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ṣé ẹ lè dárúkọ ọba mẹ́wàá ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àkọlé adé wọn. kí lẹ pé yìí ọba mẹ́wàá. ọba Dáyà. Jonah. ọba Isika ibo lẹgbẹ́ mi lọ ibo ni mo ti ń bọ̀. ẹ lọ kí n dárúkọ ọba mẹ́wàá ọba Dáyà pẹ̀lú adé idẹ ọba Solomoni pẹ̀lú adé ìṣẹ̀ǹbáyé ọba Dáfídì inú ìwé orin ọba Akran I don't dare you. kí ló tẹ̀ ẹ́ rẹ́rìn náà. ó dà ní tí mo béèrè ni wípé ẹ dárúkọ ọba mẹ́wàá ní ilẹ̀ Yorùbá. Yorùbá. pẹ̀lú adé àkọlé adé wọn. ẹ bá sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà mo wí. Aláàfin Ọ̀yọ́. ó ṣe ní. Aláàfin Ọ̀yọ́ nìyẹn a ti mú Ọ̀ọ̀nìrìṣà. ó ṣe méjì. a mú ọba Akran. ó ṣe mẹ́ta. ṣọba Akran wà lọ́tọ̀. ọba Akran wà Badagry Akran of Badagry ọba ni wọ́n. mo gúdù pa. lórí tí o bá tẹ̀ mo gúdù. tí o bá tẹ̀ mi ò tí ì ṣe tán. ọ̀ya ẹ jẹ́ ká máa lọ ọba Akran ẹgbàá yẹn náà. kí ni orúkọ ti Jẹ̀bú yẹn náà bàbá yẹn bàbá ẹ jẹ́ kí n fún yẹn náà ń bọ̀ eléko ọ̀fẹ̀kọ̀. ó di mẹ́rin. olójòdú ọ̀fọ̀jòdú. ó di márùn-ún máa fún yín. mo tún wò kan ọba Àkòròdú. kí ni àkọlé adé wọn. ok ẹ yẹ ká fún yẹn mo ó pọ̀ ńlẹ̀ ẹ má wọ̀n rí sí bàbá ni. ọba ni ọba Ládìgún náà. thank you ọba Adigun. Adigun ti bo kí lorúkọ lú ẹ. Singi. Kabasa. Anikulapo. Produce. mẹ́fà yẹ mú wá. mẹ́fà. okùn mẹ́rin. okùn mẹ́rin. Olúbàdàn. Olúbàdàn ti Olúbàdàn okùn mẹ́ta. Olúwo of Ìwólà nìkan. Olúwo ní ìlú Ìwó okùn méjì. Àwùjalẹ̀. Àwùjalẹ̀ lẹ fẹ́ rántí lẹ́ẹ̀kan. lẹ́ẹ̀kan tí mo fẹ́ rántí pé ní Ìjẹ̀bú. bẹ́ẹ̀ ni ó di mẹ́sàn-án kẹyọ kan. Akire. Akire ti Lúbó. Ìkirè. ẹjọ fún ọ fún. Alaba ultimate. o ṣe. mi ò kí mo dáa tó yìí. ẹ dáa gan. nínú Yorùbá yìí. ẹ dáa gan ẹ kò mọ̀ pọ̀ ọba Akran. mo dárúkọ ọba Akran. o náà ni mo sọ ọba Akran tẹ̀yìn dárúkọ mo mọ̀ pé àdúgbò ní Ìkẹjà lẹ dárúkọ ẹ mọ̀ pé ọba gangan jẹ́ Akran of Badagry. mo mọ̀ mo kàn ń ṣeré ni. ẹ ti yí mo yí bẹ́ẹ̀. Alaba ultimate là ń bá sọ̀rọ̀ látẹ̀kan tí wọ́n jẹ́ Adigun singing lẹ́wà báyìí Adigun là ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín lẹ́yìn ilé ìbò la tún lọ ṣẹ̀túnbọ̀ ń sinimá àwọn iṣẹ́ ò torí mo mọ̀ pé àwọn èèyàn náà ti máa pè yín lọ́tún ló sì pé Alaba ó jẹ́ kájọ ṣiṣẹ́ o àti pé ọ̀rọ̀ olówó dé ṣẹ̀tún máa produce heavy budget bí ilé. ó wà nínú èròǹgbà mi pé láti tún ṣe nǹkan tó tún tóbi báyìí àwọn sinimá tí ó ń bọ̀ ní ọdún yìí tí mo ti kópa nínú ẹ̀
tó jẹ́ nǹkan ńlá náà ìyá Aníkúlápó jagunjagun ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè nǹkan ní Covenant náà máa jáde pẹ̀lú ti dáàdì mi Jídé Kòsọ́kọ́ Èṣùgbà yìí lẹ́kọ̀ọ́ kópa tó takuntakun nínú ẹ̀ náà so mo mọ̀ pé mo tún fẹ́ ṣàwọn nǹkan míì tí a ṣe wà lórí drawing board tá à ń pòpọ̀ lọ́wọ́ àti pé orin mi ó máa tó jáde wá mú mi débẹ̀ ó máa jáde láìpẹ́ single. tó tábà ní ká wá wò lẹ́nu iṣẹ́ ìyá mọ̀ pé lóòótọ́ ẹ̀rẹ̀ wà lọ́kùnrin ẹ̀dá gbogbo ṣì wà lápò báwo lẹ ṣe ń yẹ ṣe mọ Alaba. mo rẹwà lọ́kùnrin. ẹ̀dá Adigun kọ́ la sọ Adigun lè má fàìn. wọ́sẹ̀ Alaba tẹ́mi rí ń bí ẹ̀rẹ̀ wà lọ́kùnrin white yẹn ló mọ́ tónítóní ṣe off white it's not like white ó súnmọ́ white ó jìnnà sí brown. báwo lẹ ṣe ń ṣe torí mo mọ̀ pé àwọn obìnrin á máa kó yín jẹ báwo ni mọ́mí ṣe ní trust nínú yín. ṣe mọ ohun gbogbo pẹ̀lú trust náà ni ẹni tí ò bá lè trust má bá rìnrìn àjò ẹni tó bá fi bá rìnrìn àjò òun láti trust ẹ so Ọlọ́run náà ló ń jẹ́ kó bọ́ sí fún yàn ló ń jẹ́ pé kí lè tò wẹ́rẹ́wẹ́rẹ́ láti ọdún náà tá a ti ń bàbọ̀ kọ́lọ́run jọ kó jẹ́ kí ó pẹ́pẹ́pẹ́ jù bẹ́ẹ̀ lọ àmọ́ kò sí bó ṣe máa rìn torí òní mi dandan ni kí o rí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá kù sọ́wọ́ wọn láti sọ pé ṣé mo fẹ́ ṣe irú nǹkan báyìí àbí mi ò fẹ́ ṣe lọ́wọ́ tèmi wà mi ò ṣe mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ń gbà bẹ́ẹ̀ fún mi. bó tó obìnrin tó sì yín rí. ẹni pé. obìnrin tó sì yín rí obìnrin tó sì. ṣé obìnrin ṣé etí tó ní nẹ́tíwọ̀kì rí àbí kejì obìnrin ṣé obìnrin tó sì yín rí. odò kéékèèké alákọ̀ọ́ lọ́dọ̀ ṣẹ̀gẹ̀ ìdàgbà sí àmọ́ gbọ́dọ̀ bá tóbi tán yóò gbé alákọ̀ọ́ lọ tepotepo mímọ̀ ní Adigun. ṣé lórí ọ̀rọ̀ tó sìn yìí náà ẹ wá jẹ́ ká máa lọ níbi tá a bá dé yìí èmi gan kò fẹ́ ṣú ọ̀fẹ́ ṣe ìṣẹ́jú díẹ̀ lápátẹ́ṣà máa fi kọ lẹ́tà sí yan ẹ̀ torí ọlọ́wọ́ àwọn ariwo yìí pọ̀ jù fẹ́ mi. Adigun kí ni mo gbé kí lẹ jù I just ask you simple question that the girls used to toast you. ẹ má wo bẹ̀yìn ẹ wálé ẹ padà sálàbà ẹ stop here now. ṣé fẹ́ máa. ìgbà kankan mọ́ èmi Adigun mọ̀ ni. I don die today o. mo ti gbàlejò ọgbà mi o láti bí ọdún mẹ́ta ọlọ́mí rẹ ni ranjú mọ́ mi lórí síìtì yìí rí ẹni àkọ́kọ́ rẹ̀ orúkọ wọn ti wà ní ìwé ìtàn báyìí kò lè parẹ́ mọ́ lákòótán pátápátá. lákòótán ara mi ṣé onígbàgbọ́ ni yín àbí ẹlẹ́sìn ìdàkejì. onígbàgbọ́ ni mí. onígbàgbọ́ ni yín tí má bẹ̀rẹ̀ pé kẹ́ fún wa ní àkọ́sórí ìwé mímọ́ 4 ṣẹlẹ̀ fún wa. ẹ jọ̀ọ́ tó lọ ṣé exam wa ṣe ń bí ni. ìyẹn ṣé ń gbà tẹ́yìn halẹ̀ mọ́ mi látẹ̀kọ́ ẹ̀ mọ̀ pé mi náà máa ṣe tèmi padà. mi ò halẹ̀ o. ṣáàdìgbò tẹ́ ẹ ṣe látẹ̀. èmi kàn fẹ́ lábí ológun ni. ẹ ṣe láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa AK Media Concept because lẹ́yìn ilé I don't know what can happen next ẹ̀yin tẹ́ wà lé gan kò ṣúọ́ fún yín bẹ́ẹ̀ ṣe mo báyìí láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept wọ́n ní ká fún yín ní ẹ̀bùn kékeré yìí pé lóòótọ́ ó kéré fún Adigun pé ẹ má fi ọwọ́ Adigun gbà because problem lè ṣẹlẹ̀ ọwọ́ Alaba ultimate ní kẹ́ fi gbà ṣé kí n gbé wá. ẹ gbé wá. ṣé mo lè gbé wá. ẹ gbé wá. mi láìkì bẹ́ẹ̀ ṣe ń ṣe yín náà. ẹ lè fẹ́ gbé. ẹ lè tún wá máa gbá ìwé ìmọ̀ mi lára ní hóòmù tèmi. ẹni sùúrù ẹni láti ọ̀dọ̀ AK Media Concept wọ́n fẹ́ gbé nǹkan fún mi. bẹ́ẹ̀ ni. àdúrà la máa ṣe fún wọn. exactly wọ́n rán èmi ni. wọ́n rán yín ni. wọ́n rán èmi ni. ẹ̀dẹ̀ mọ́ṣẹ́ jẹ́ gbé fún mi ṣé bẹ́ẹ̀ mi náà gbé fún mi. Yorùbá sọ pé àìmọ̀ṣẹ́ ọmọ orógun ló jẹ́ kó torí gbóná Jesus Christ má jẹ́ torí bomi. ẹ ò lè ṣáà gbé wá ná. mo kú àti wà ní o ọkọ mi ò kí ń tọ̀ mí. ẹ̀yẹ́ ọmọ ogun. wọ́n ti padà gẹ́ẹ̀tì mi. ẹgbẹ́ ìwọlé. ìwọlé bo. ẹgbẹ́ ìwọlé. níbo ẹgbẹ́ wa jáde àti ń lọ náà dàdé ìlú àti ń lọ. ṣé ẹ rí bí mo ti ń gbé lọ yìí olóòtú bí mo ṣe olóòtú rẹ̀ wà pọ̀ bí mo ti ń gbé lọ yìí ẹ̀yin tèmi tí ẹ tí ìwò nílé lóko lọ́nà ọjà tẹ́ ẹ tí ìwò Làbákẹ Olododo kílẹ̀ ń bu owó ó yá ó yá.
ẹjọ́ yín olólùfẹ́ Oyinmomo tẹ́ bá fẹ́ kí wọ́n fi mí lẹ̀ kí n lè padà sọ́dọ̀ yín láyọ̀ àti àlàáfíà ẹ bá èmi wo Làbákẹ Olododo. Làbákẹ Olododo ọwọ́ àti gbogbo sinimá. ọwọ́ yìí ń lọ bẹ́ẹ̀ ẹ bá wo Làbákẹ. ẹ̀yin ọmọ ogun ẹgbẹ́ ìwọlé. Hero! I say we are going.